olúfàǹfà ọba tí fàṣẹbí lápá yabi igi alẹ́ lòmíì tá a máa sábà o alẹ́ lòmíì tá a fọ̀rọ̀ lọ òun náà la máa pè iyyaka na'budu wa iyyaka nasta'in. adétòyèsí adéṣọlá ayín rèé báàkì ni gbogbo yúnífọ̀mù àpapọ̀tà ìlágbèjì ni bí ọmọ olókè méjì takọtabo lórí àgbà arámọ́kéde mo. Somebody ilẹ̀ kò lè ṣògo kì í ní sí wọ́n ṣe kọ́ lọ́pọ̀ kìlẹ̀ mọ́ jùlọ wá ilẹ̀kẹ̀ ó yẹ lálẹ́ ìjọ yẹn bó ló wà. Somebody Jésù ṣùgbọ́n sá ẹ̀yin a máa ti lọ bá ẹ̀yà junior lọ́wọ́ a máa ṣeré gbádẹ́kẹ́dẹ́kẹ́ ẹ̀yin bá mi ọ̀ṣàmọ̀ èmi àìpàn lè ní o sọ̀rọ̀sọ̀rọ̀ ní mí mo ṣe bá ṣọlé mo ṣe bá jọ́lé mo ṣe bá obìnrin mo ṣe bá ọkùnrin mo ṣe bá ọ̀gbà mo ṣe bá onílé mo ṣe bá àlejò mo ṣe bá yín ìyàwó ilé tẹ máa dọ́kọ̀ lọ́kọ̀ mọ́lé tẹ máa náà ta kọ́ńdọ̀ bọ́ksà ẹ̀dẹ̀ ojú mi ṣe lónìí o ṣáàmù wọn ní àdáṣe ló máa ń wú mọ́ ìbọn gbúdọ̀ ṣe kí ni ìbọn gbúdọ̀ wú mọ́ bàmí ẹ jẹ́ kó ṣe kí ni kó yẹ mí lálẹ́ yìí owó. Download. Welcome, sir. Download. Clear road, move. Solidarity forever.
olódòpó. Ìbàdàn ni wọ́n yẹ̀ sí. Tó bá ti yá o ọ̀gá wa á kìrù ṣàjọba lọ. Tó bá ti yá o ọ̀gá wa ìlú ìṣàjọba lọ. Torí ìwọ́jẹ́ lọ fẹ́. Torí ìwọ́jẹ́ lè dé o. Tó bá ti yá o ọ̀gá wa á kìrù ṣàjọba lọ. ọmọ ò lè jọ bàbá. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tí mo bá ń ṣe any program especially ìgbà tí mo wà ní chairman Ìjẹ̀bú-Òde tí ààrẹ Gani Adams bá wá wọn ò kì í rí correction kankan wípé nǹkan tó ṣe yìí ó kù díẹ̀ káàtó síbi nǹkan ẹyọ kan tí ọ̀gá mi máa ń sọ fún mi nígbà yẹn ni pé don't relent on your efforts a ní nǹkan tí mo ṣe yìí ó dáa a ní kí n tún gbìyànjú èyí tí bá tún máa ṣe nígbà míì ó tún dáa jù bẹ́ẹ̀ lọ òun lèmi náà tún fi àsìkò sọ fún wọn náà pé aláwòye don't relent on your efforts. Ẹ má máa fọmọ wọ́n mọ̀mọ́ òwe. Ẹ má máa fọmọ wọ́n mọ̀mọ́ òwe. Síkírù yíyá àtọ̀ sọ́mọ tó tà ó. Ẹ ò gbọ́dọ̀ fọmọ wọ́n mọ̀mọ́ òwe. ẹ ṣe. Èmi náà lówó, ojú àyíká, èmi náà ga, olówó làjà sí, èmi náà lówó. kí tó ṣe àdúrà màá kàn sọ̀rọ̀ kékeré kan ọ̀rọ̀ yẹn ó máa lọ bí ògúlùtù ọ̀rọ̀ tó bá tún wá lọ bí ògúlùtù ọ̀rọ̀ màá wá fẹ́ kí àwa olóye ká mú ògúlùtù yẹn ká lọ tù dáadáa ẹni tó ṣe gúdúgúdú tó fi dún ó yẹ ká kí káyìí nítorí àìmọye èèyàn ló ṣe ìlú bẹ̀ẹ̀bẹ́ tó jẹ́ pé ṣe ló tún rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. kí lórí ọ̀rọ̀ lórí leadership ìpèyàn jẹ́ olórí yàtọ̀ sí ọmọ ẹgbẹ́ pé olórí lélẹ́yìí o mo ti ń ṣe olórí ẹgbẹ́ OPC láti 24 years ago. a dẹ̀ ń ṣàṣeyọrí wọ́n bá dáwọn olè wà bí ká wọbẹ̀ àjáde àmú wọn tí wọ́n bá ní àwọn ilé ìfọwọ́n náà àwọbẹ̀ àmú wọn tí wọ́n bá ní àwọn ilé ìkínápà ní àwọbẹ̀ àmú wọn. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìran Yorùbá alájẹsẹ́ àti nǹkan tí wọ́n jẹ lẹ́nu ni wọ́n mọ̀ èyí tí wọ́n fẹ́ gbé dání tí wọ́n fẹ́ fi máa tako OPC ẹnì kan ṣe lóṣù mẹ́fà táwọn òbí tí wọ́n máa bá dé. kò sí gbogbo ibi ní ilẹ̀ Yorùbá tẹ́ máa débẹ̀ tẹ́ lè bá OPC mo bá. Ẹgbẹ́ wo bí ṣe. bọ̀ tí wọ́n bá máa sọ̀rọ̀ wá ní Akeem Adesina Igwe olórí OPC Akilẹ̀ Ìjẹ̀bú tí olè bá ń jà ní Àgọ́wòye èmi kọ́ ni màá wà bẹ́ẹ̀ màá pàṣẹ fún àwọn ọmọ mi tó wà lágọ̀wòye mi bọ̀ tí wọ́n bá ti ṣàṣeyọrí yẹn àṣeyọrí tèmi náà ni ṣùgbọ́n Akeem kọ́ ni ó máa gbéra láti bí lọ sí Àgọ́wòye Akeem kan ló máa lọ sí Ṣàgámù Akeem kan ló máa lọ sí Waterside Akeem kan ló máa wà ní Ògìjò ẹ tó bá sọ pé òun fẹ́ wà ní gbogbo ibi ẹnu ló ń tà. Ẹgbẹ́ wo bí ṣe. Ọ̀rọ̀ ìdí ń bá ṣe. Torí kẹ́gbẹ́ lóró ṣe. Àyàfẹ́ ẹgbẹ́ Odùduwà nìkan ló fi ní lọ́kàn balẹ̀.
òjò dẹ̀ ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ inú mi dùn pé àwọn agbófinró wọn wà láàrin wa látijọ́ tá a ti ń ṣe bọ̀ mi rò pé àwọn àtàwọn agbófinró àjọ ní kàńtàrí ó dàbí ìgbà tí mo dé bí ìbàyẹ̀ tì í mo rí olórin tẹ́pẹ̀ ó dàbí pé first time tó máa rí mi lélẹ̀ àbí tó bá ti wá rí ọ̀gá ẹ̀ ní ìlú mímọ̀ sí Saheed Òṣùpá wàá sọ pé o ti fi ojú kan òòṣà lẹ́nu orí bí mo ṣe ṣàdúrà fóun náà nìyẹn tó dẹ̀ mókè tí ò lọlẹ̀ rí lágbára Ọlọ́run ìwọ náà ò ní lọlẹ̀ o. àṣẹ. ohun ò ní kú mọ́ ẹlẹ́nu. àṣẹ. gbogbo mi tí. ẹni nìkan máa bí mi kó aṣọ yẹn ohun mi ní ẹwọ tẹ bá fẹ́ mọ mẹ́tọ̀ mi tẹ bá ní ọjọ́ tẹ tún máa wo fèsì mi ẹ lè ní ọjọ́ tẹ tún máa wo sáṣọ mi kẹlẹ̀ nígbàgbọ́ pé Saheed lè ní mẹ́tọ́ tí kì í bá ṣe pé mo mọ dáàdì tó bí mi mo ti lọ sún wàjàrún pálù máa mi. Nínú ọmọ pẹ̀lú bàbá ẹ má gbàgbé pé mi ẹ̀kọ́ náà ní ìbí ọmọ orílẹ̀ kó bá má ṣe wálẹ̀ o àwa táwa jẹ́ ń bọ̀ káwa gẹ́gẹ́ ní síwájú. ẹ mọ̀ sùpà rẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kó ti fún mọ́tò mo ti nílé rẹ̀ ó yẹ kó ti kọ́lé fún ẹ̀fìyẹ́ lẹ̀ ó yẹ kó ti ládùúgbà yìí ẹ̀fìyẹ́ lẹ̀ ìjẹ́ tó lọ máa lọ lọ́wọ́ jẹ́ tọ́láyé bí mi wọ́n pè mí ayé ní kí ni mo fẹ́ látọwọ́ Òṣùpá ẹ̀gbọ́n kwẹ́sàn wọ́n ní kí ni mi fẹ́ látọwọ́ Òṣùpá mi nídìí owó lọ́wọ́ Òṣùpá mi fẹ́ mọ́tò látọwọ́ Òṣùpá mi fẹ́ mẹ́ka látọwọ́ Òṣùpá wọ́n ní kí ni mo fẹ́ látọwọ́ Òṣùpá kálàyé kájẹ kájọ ṣe rẹ́kọ̀dù kan ọyọ kan péré ti tó. láti ẹ̀ mọ̀. àkọ́bí ìṣẹ̀ṣẹ̀ tẹ sára ṣe nítorí ẹgbẹ́ ń débi. bàbá mi kọ́múrẹ́dì Síkírù kọ́mọ kìláàdì mi kọ́múrẹ́dì Síkírù ìka nábì ìyàwó eré náà yé àwọn onítẹ̀mí pọ̀ níbí. bàbá mi fasa kú kalẹ̀ ń bẹ̀ yẹ. ẹ̀gbọ́n mi gbọ́ pé.
Sorry,